Aláròyé máa wí o. bí ẹgbẹ́ ADC bá fẹ́ rọ́wọ́ mú èyí làwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ fà kalẹ̀. Àkàndé ló sọ bẹ́ẹ̀. Láolú Àkàndé tí í ṣe ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ti rọ àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress pé àfi tí wọ́n bá fa Peter Obi tàbí Rotimi Amechi tóun náà jẹ́ gbajúmọ̀ olóṣèlú nílẹ̀ wa kalẹ̀ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027 nìkan ni ẹgbẹ́ wọn fi lè rọ́wọ́ mú. Ó ní ó máa jẹ́ ohun àdánù ńlá gbà fún ẹgbẹ́ òṣèlú náà bí wọ́n bá fa olóṣèlú láti ilẹ̀ haúsá kalẹ̀ láti díje lórúkọ ẹgbẹ́ náà. Ó ní ọ̀kan nínú àwọn olóṣèlú méjì ọ̀hún ló kúnjú òṣùwọ̀n tó láti kojú ààrẹ Tinubu lásìkò ìbò ọdún tó ń bọ̀ lọ́nà yìí. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹta ọdún yìí ni Láolú sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ní àwọn olóṣèlú gidi tí wọ́n lórúkọ dáadáa láàrin ìlú tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yà Yorùbá tàbí Ìgbò nìkan ló yẹ kí ẹgbẹ́ òṣèlú náà fà kalẹ̀ láti díje dupò ààrẹ lásìkò ìbò ọdún 2027 bí wọ́n bá fẹ́ rọ́wọ́ mú. Àwọn olóṣèlú ọ̀hún náà sì ni Rotimi Amechi àti Peter Obi táwọn méjèèjì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC. Kò sẹ́ni tí kò mọ̀ pé Rotimi Amechi kúnjú òṣùwọ̀n dáadáa. Ó ti ṣe gómìnà ìpínlẹ̀ Rivers rí fún ọdún 8. Ṣáájú àkókò náà ló ti jẹ́ olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers. Bákan náà ló tún jẹ́ pé òun ló ṣepò kejì lásìkò ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ ló tún bá olóògbé Buhari ṣiṣẹ́ rí. Àwọn àkọsílẹ̀ rẹ̀ yìí ló mú un tayọ tàwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo. Ó fẹ́rẹ̀ ní àwọn ohun àmúyẹ lọ́wọ́ ju àwọn látakò rẹ̀ lọ. Bákan náà ni Peter Obi pàápàá jẹ́ ìlúmọ̀ọ́ká. Ipò kẹta ló ṣe lásìkò ìbò gbogbogbò ti ọdún 2023. Àwọn aráàlú náà nífẹ̀ẹ́ sí òun náà. Bí ẹgbẹ́ òṣèlú náà bá lọ ṣí ẹsẹ̀ gbé tí wọ́n fa Alhaji Atiku Abubakar kalẹ̀ láti díje lórúkọ ẹgbẹ́ wọn, ó tán fún wọn nìyẹn. Alhaji Atiku Abubakar kì í ṣẹni tí wọ́n ń sọ lásìkò yìí rárá, gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.